أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. اللهم صل على نور الأنوار. آمين. اللهم صل على سر الأسرار. آمين. اللهم صل على تياك الأغيار. آمين. اللهم صل على مفتاح باب اليسار. آمين. سيدنا محمد المختار صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. يا من عرفت محمدا بكماله وجلاله وجماله وكساله. يا مؤمنون بأن محمد مرسل صلوا عليه وسلموا تسليما. صلوا عليه وسلموا تسليما. صلوا عليه وسلموا تسليما. صلوا عليه وسلموا تسليما. tó bá jẹ́ pé ànábì náà mo yìn tí mo fi gbé máìkì lẹ̀ tí mo fi wá kí bàbá mi máa dìbò ó tó. Yakumullah. Ó yá sallu alayhi wa sallimu taslima. Sallu alayhi wa sallimu taslima. Allah khalika yadhkiruka ya habibi lam yazal yashkil quluba muhabbatan wa nahima. ya sayyida faqalaini kuzita makanatan. bàbá máa dìbò kọ́lọ̀ ń bá fi ànábì gbàyè fún alọ́dọ̀ yín kò kéré jù. makanatan. wà á máa kọ́ máa ń ṣe. efi nufusi azima. yá máa ṣàlàkìtò. najahu wa sabilahu. Sallu alayhi wa sallimu taslima. ọlọ́wọ́ àyàrá. Sallu alayhi wa sallimu taslima. tó bá rí bẹ́ẹ̀ yá mu'minuna. biyana madamursale. sallu alayhi. wa sallimu taslima. ya man yarabuta. Muhammadan bikamalihi wa jalalihi. wa jamalihi wa kisalihi. Allah ya man yarabuta. Muhammadan bikamalihi wa jalalihi wa jamalihi wa kisalihi. Wa jalalihi Bàbá mi máa wa dìbò. jamalihi wa kisalihi. tó bá rí bẹ́ẹ̀ inna salata. ala nabi dawa. yé tusi fili jaraha. liman yakunu sakima. qad qala rabbuka. Ebi kitabi mubayyina. Sallu alayhi wa sallimu taslima. Sallu alayhi wa sallimu taslima. sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. habibullahi habibi. Sallallahu alayhi wa sallam. fasakawu bi infection. Sallallahu alayhi wa sallam. falan tajidi akọkọrò. Sallallahu alayhi wa sallam. wala yasifika injection. Sallallahu alayhi wa sallam. muhammadu anta direction. Sallallahu alayhi wa sallam. bàbá wa àgbà ọba àlù Ìlọrin mo fi yẹn kí. Yakumullah. ẹ bá ń pariwo ṣéwù dáadáa. Sheikhu. wọ́n bá ń fún bàbá pé wàkúnnà unasan. Wa kunna unasan. ó kù ìṣẹ́jú méje péré. Qabla ghazwati Qarmali. ìwúlẹ̀ palẹ̀mọ́ nǹkan kan wá. àmọ́ ó bá jẹ́ pé kíkí àwọn àgbàlagbà títí ń bíire fún wa látijọ́ iná látùtún yín kí lónìí bá mi ọlọ́run wa ó tó. Yakumullah. ẹnìkan bí mi léèrè pé kí lọ́lọ́run wa ti gbéṣe fún ọ mo ní ń tọ́ ṣe fún mi ju ntẹ́yìn rò lọ.
owó nìkan lẹ́yìn èèyàn mọ̀ n tó sì jówó lọ́wọ́ lọ́dọ̀ àwọn bàbá yìí Kiramukumullah. ọdún tó lọ tá a sọ̀rọ̀ ń bí ó tún ní tó bí fún wa a tó tún sọ̀rọ̀ lọ́dún yìí báyìí tá a tiẹ̀ múra rẹ̀ tá a mọ̀ sẹ́lẹ̀ yóò jówó lọ ní tẹ́lómi lé bí ó ṣe sọ̀rọ̀ wájú bàbá wa álímì ọdún Sheikh. kẹwàá tẹ́lómi ti ń sa ṣùmùsùlì jábà ti ń sa ṣùmùsùlì láti pé kó ń sá pàdé bàbá wa mọ́ dìbò ó sì rí wọn pàdé èyí tẹ́ ń ṣe fún wa yìí jówó lọ bá mi ẹ̀ ní kanjú kú. وكنا أناسا قبل غزوة كربلاء. bàbá mi ọlọ́run wà níjọ́ tí ìjẹyàn wọn lẹ́ti dèèyàn níjọ́ tí ìjẹyàn scarce tí ìjẹyàn ò tí ì di wọ́nranwọ́nran tí ìyàwó ò tí ì da eru lẹ́ti lówó níjọ́ tó le fáwọn èèyàn láti dèèyàn wàláì lọ́lọ́run wà ti dèèyàn ẹ wá ń dèèyàn náà bọ̀ láti ìgbà náà títí dòní ẹ jábọ́ bá mi àwa ka nǹkan mẹ́wàá kan tó jẹ́ kẹsì máa bẹ ọlọ́run tó wá fún yín ní nǹkan mẹ́rin míì àmọ́ gbogbo ẹni tí ń bẹ ń bí lónìí tí ó mọ jẹ́kọ̀ọ́ fún wa béèyàn bá ti ní nǹkan mẹ́rin yìí tó jẹ́ àwọn nǹkan jàwáhírù tó o bá ti wá ní nǹkan mẹ́rin míì yóò bà nǹkan mẹ́rin tó tóbi yẹn jẹ́ bá mi tọ́lọ́run ò ṣe fún yín tó jẹ́ nǹkan mẹ́rin tó lè bà nǹkan mẹ́rin tẹ́ ẹ níyẹn jẹ́ nìyẹn o gbogbo ẹ̀ ń bá ti ní nǹkan mẹ́rin ordinary things mẹ́rin yìí mẹ́rin tó tóbi inú ayé rẹ yẹn ó máa bàjẹ́ kí làwọn nǹkan mẹ́rin tó tóbi yẹn. فالغضب يزيل العقل. kí làwọn nǹkan mẹ́rin tó tóbi yẹn gangan máa ti bọ́ síbi ọ̀rọ̀. أربعة جواهر máa bọ̀ mo ti من kó mi. بني آدم يزيلها أربعة أشياء أمن جواهر الأربعة. àwọn nǹkan mẹ́rin tí wọ́n ní bàbá mi ọlọ́run wà ní tó tóbi yẹn tọ́lọ́run òfin kan mẹ́rin míì kún tí ó bàjẹ́ kí lálá kọ̀ọ̀kan. العقل. àlàákìlù àṣẹnu tó tóbi ní làákàyè alikamili gbogbo ẹ̀ tọ́lọ́run bá fún làákàyè tó ní ọpọlọ tí wọ́n fi ń dá ọ̀rọ̀ tó fi ń yanjú ọ̀rọ̀ tó fi ń bá yàn ṣe bẹ́ẹ̀ ṣe tóbi tó ẹ̀ tí wọ́n ń bá wọn tí tóbi ṣe ẹ̀ sì ṣiṣẹ́ ń bẹ̀ làákàyè ni ọlọ́run má ba làákàyè ń jẹ láéláé. آمين. kí lẹ́lẹ́kejì والدين. ẹlẹ́kejì lẹ́sìn gbogbo àfa àkọlù lẹ́sìn o èyàn lè já àfa kódà o lè lásàlátù o lè já fún wáàsí o lè má lẹ́sìn bàbá ọlọ́run wà yára ọlọ́run tún fi ẹ̀sìn kún fún yín lẹ́yìn làákàyè nínú tó tóbi jù láyé sí nìyẹn ẹ̀sìn náà tún wá pé tọ́lẹ́ lómi lẹ́sìn ẹ̀sìn rẹ̀ ò pé ọba tó ti pé yín lẹ́sìn ọlọ́run má jà yín bọ́ láéláé. آمين. والحياة. wàlàhàyà o bàbá mi ọlọ́run wà yára ọlọ́run tún wá fún yín lójú tì bẹ́ẹ̀ ṣe máa ń tijú àgbàlẹ̀ ń tijú ọmọdé kò ní dáa fún ọtẹ́ ìtijú yàn ọba débi pé ọ̀sìn ń bínú ọ̀ ń jà wọn ní ẹ̀wù ọlá ìyá tó bí ìyá tó bí mi kò lè débi kí n má jà mọ́ ọ ní tijú kankan ọ tijú àgbà ọ tijú ọmọdé ọ tún tijú ọlọ́run kọ̀kọ̀ ní gbangba bàbá mi ọlọ́run wà yára ní tó jẹ́ kí gbangba yóò dá nígbà yẹn tijú ọlọ́run kọ̀kọ̀ àyèmọye ìgbà tó dáagun ẹ tún dúró tọ́lọ́run náà bẹ́ẹ̀ gbogbo àwọn tọrọ gbòòsì tán tí wọ́n lọ sí òun náà tún kọ́ lè lóṣù dé padà yìí gbogbo ẹni bá ń bá ní í ṣe nítorí tí ó jẹ lọ́dọ̀ yẹn dọ́tí kí ni ń bá tẹ ibi ó pa ọ́ tọ́ba tún fẹ́ ní ilé ẹ̀tọ́ tún lọ jẹ́ ń bò mí náà ibẹ̀ náà yóò tún tán ibi ó tún pa ọ́ kí lẹ́lẹ́kẹ́ ni. والعمل الصالح. kò sẹ́ni tí ó ròyìn bàbá ọlọ́run wà pẹ̀lú gbéraga rí kí ló jẹ́ gbogbo àwọn ọ̀dọ́ pọ̀ mí lónìí kò tí ì ságbàlagbà ọkọ̀ pọ̀ mí lẹ́yìn bàbá wa ṣé wàá lé mi àtàwọn bàbá wa yìí gbogbo àwọn ọ̀dọ́ la kún bí ẹ lè dá nǹkan nílẹ̀ ọ̀dọ́ ní ọ̀kan pọ̀ mbẹ́ ó ṣe já àwọn arúgbó ló kún bí òde tiẹ̀ ọ̀dàrọ́dọ̀ àwọn ọmọdé ni bàbá ọlọ́run wa ẹ̀dá níwà ẹ̀dá níṣe bọ́ọ̀ bá ti ní nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tó tóbi inú ayé rẹ̀ yìí ọ̀ọ́dẹ̀yàn ọ̀ọ́yẹ́jú o kí ni nǹkan mẹ́rin tí ò wá da yẹn. àmọ́ ṣíyàwó àbá kí ni máa kó ń bẹ́ẹ̀. falgadabu. alákọ̀ọ́kọ́ ni ìbínú gbogbo ẹ̀ ń bá ti lè bínú jù wọ́n ní yuzilu làákìlà yóò ba làákàyè rẹ jẹ́ làákàyè omi ni yóò máa jò bí omi ẹ̀ sì ni tó bá ti lè bínú tó lè control bínú anabi Muhammad sallallahu alayhi wa sallam onílé isa shadidu mangalaba nasa inama shadidu mangalaba nafsa wa indal gadab. kiramakumullah. ọbínú de pé wàá fa ọ sì tún ta àwọn ọmọ rẹ láṣẹ ìpè abọ́lọ́wọ́ àyàrá ìyìn pàdé ibi tá ẹ ti bínú rí njọ́ tí inú bá bí njọ́ tẹ̀ ń bínú lójú tèmi ẹ̀rín lẹ tún rí wọ́n ń bẹ tó àlẹ́ bẹ ń gbé ọ̀tọ́gà mọ́ tó ń ṣe sá
èèyàn ṣe ń tó dùn ẹ̀ tún wá rẹ́rìn ẹ̀yin lẹ́tún wá pé ẹ̀tún pè sákìyèsí njọ́ náà mo ti gbà fún yín tán yanyan kí lẹ́ lẹ́ẹ̀kejì. wàlà asadu. wàlà asadu bàbá ọlọ́run wà yára njọ́ tó ti ń da fún yín táwọn kan tún dé lẹ́yìn yín èwo lẹ bínú nù wọn kò ní yí ọ kò ní dáa fún ọ ò ní la bó bá jẹ́ kí gbogbo àwọn tó fẹ́ da fún lẹ́gbẹ̀ẹ́ rẹ bí wọ́n ṣe ré bọ́lọ̀ ń wá bọ́lọ̀ ń bá wa já wọn bọ́ sóní kí wò ó bọ́ bẹ́ẹ̀ àbó ní kò fi kún tiẹ̀ bàbá ọlọ́wọ́ ayára gbogbo àwọn tí wọ́n fẹ́ dé lára yín lẹ́ ń fà dìde nínú wọn làwa náà wà ọdún karùn-ún rẹ̀ tí mo ti mọ̀ yín yín kábàámọ̀ pé mo mọ̀ yín rí gbogbo ibi tí ìjẹba ti fẹ́ wá fún wa ẹ wà tó a máa fà wá síbẹ̀ ibi tá a bá dọ̀lù ara wa ọlọ́wọ́ tún ní tètè súnmọ́ bẹ́ẹ̀ óyá ọlọ́run ò ní ba ti ń jẹ́ láéláé. àmín ilé lẹ́ẹ̀kẹta wà tọ́mọ̀hún. wà tọ́mọ̀hún bàbá ọlọ́wọ́ ayẹ lójú kòkòrò rárá gbogbo ẹ̀ ń bá ti lójú kòkòrò ò ní lẹ́yìn ó lójú ò ní lẹ́yìn ó níta ò ní nínú tó bá nínú ò ní níta nínú àwọn àfa tí wọ́n ti ń lògbà bọ̀ ti pẹ́ tọ́lọ́hún òfojú kòkòrò sínú ayé rẹ̀ lẹ́wà ẹwà àwọn tó ti lójú kòkòrò sẹ́yìn bàbá mi Ajétúmọ̀ bí wọ́n ti tán tìrán wọ́n bàtà àwọn ọmọ wọn jẹ́ kí lẹ lẹ́ẹ̀kẹrin. wàlgíbàtù ọlọ́run wà yára ẹ̀ ní báwọn bí tó ti ń ba tèèyàn jẹ́ tó ti fẹ́ ní àbùkù kan yàn tó ń bẹni tó ti gajẹ́ àlẹ́ tí ò tó wọn ọlọ́run wà wọlé ànábùwà Muhammad. sallallahu alayhi wa sallam. bàbá wa àgbọ̀ ọlọ́run wà yára ọba tó ti fi nǹkan tó tóbi mẹ́rin sínú ayé yìí tí ó sì fi àlébù mẹ́rin tó kù sí ọlọ́run má fi síbẹ̀ láéláé. àmín. wọ́n bá sọ pé mọ̀láyà látàdá o ọlọ́run wà àbáná. 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 mọ̀láyà látàdá o ọlọ́run wà bàbá rẹ̀. mọ̀láyà látàdá o ọlọ́run wà àbáná. ọlọ́run máa fi sílẹ̀ ọlọ́run wà bàbá wa. mọ̀láyà látàdá o ọlọ́run wà àbáná. ọlọ́run wà bàbá ọlọ́run wà bàbá rẹ̀. àbárẹ̀ o. ọlọ́run wà bàbá wa. bàbá wa o. mọ̀láyà látàdá o ọlọ́run wà bàbá wa. mọ̀láyà látàdá o ọlọ́run wà àbáná. mọ̀láyà látàdá o Yusufu náà àgàkà. mọ̀láyà látàdá o Báwo dáadáa? Yusufu náà àbáná. Ah, ọlọ́run máa fi sílẹ̀ Yusufu náà àgàkà. mọ̀láyà látàdá o Yusufu náà àgàgà. ó dá ọlọ́run máa jẹ́ fọlá pìtàn tàyé yìí yóò fi tán. ẹni bá ní ẹ fọlá pìtàn ṣojú yìí ni ó ṣe tán. àwọn ìwà tí ń sọ ládìtàn kò bẹ́ olúwa o. máma jẹ́ léwu níwà tàyé yìí yóò fi tán. ọlọ́mọ jẹ́ fọlá Bàbá mi pìtàn Ajétúmọ̀ bí táyé yóò fi tán. báwo dáadáa. ẹni bá ní ẹ̀fọ́ lápìtàn Ṣojú yín ni ó ṣe tán. Ee, àwọn ìwà tí ń sọ Bàbá àgbà ládìtàn Ajétúmọ̀ bí. àbẹ́ olúwa. Màmá jẹ́ léwu níwà alálàálàálà alálàálàálà. alálàálàálà alálàálàálà. 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 Allahu Allahu akbar Allahu akbar. Alálàálàálà alálàálàálà alálàálàálà. Allahu Allahu akbar Allahu akbar. ọmọ ọlọ́jọ́ bí. Allahu Allahu yasa sane la yẹlẹ asere. ṣé o fọ́ọ̀lì yasa sane la yẹlẹ asere. ilé kò lè wọ́tò máa ń tẹ̀sẹ̀. ọba sọ̀dọ̀ àdáyé dẹ̀. sáwùtọ̀ àdàbí máa ń ṣe. musari máa jẹrẹ alẹ́ yìí mọ́. ikú lè yàwó mi máa ń sáré. alálàálàálà. ọmọ ọlọ́jọ́ bí. Allahu Allahu akbar Allahu
fọ́ọ̀rì. Allahu Allahu akbar. 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 fọ́ọ̀rì tí ìjọ bí ọmọ ọlọ́jọ́ bí. akbar. Allahu ọyọ. Allahu Allahu akbar. 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 ọmọ ọlọ́jọ́ bí rè é. Happy birthday to you. Allah, Happy birthday to you. Allah, Long life, prosperity. happy Birthday to you. Allah, Funny. happy birthday to you. Ṣéwù fọ́nì. Happy birthday to you. ọmọ ọlọ́jọ́ bí. Long life, prosperity. Happy birthday to you, Allah. wàá ṣe 40 láyé. Allah, wàá ṣe 50 láyé. Allah, wàá ṣe 60 láyé. Allah, wàá ṣe 70 láyé. Allah, wàá ṣe 90 láyé. Allah, wàá ṣe míà láyé. Allah. Many happy return fọ́nì. Happy birthday to you. Allah, happy birthday to you. Oníbàjẹ́. Allah, happy birthday to you. Allah, long life, prosperity. Happy birthday to you.